Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ti tèmi Akínṣọlá Nurudeen Adékúnlé Mátàgbà Mọ́lẹ̀ one Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀. Gbogbo àyèkáyè tí oníkálukú bá wà, orílẹ̀-èdè yòówù tí ẹ gúnlẹ̀ sí, mo kí yín púpọ̀. Ẹ kú ìfẹ́ Ọlọ́run lára wa. Ẹ kú ìfẹ́ Ọlọ́run lára wa. Tó fi jẹ́ pé gbogbo nǹkan tí àwa náà ń gbé jáde lábẹ́ bó ti lè wù kó rí, à ń rí àwọn tiwa tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run mọ́ wa lára láti máa bá wa wo iṣẹ́ wa, tán dẹ̀ máa ń bá wa share ẹ̀. Ẹ ṣé. Mi ò ní ṣe àròyé kankan dàbí alára, bí kò ṣe wípé màá lọ tààrà sórí n tí mo fẹ́ ṣàlàyé. Gẹ́gẹ́ bí ogunlọ́gọ̀ yín dẹ̀ ṣe mọ̀ pé òṣèré ni Mátàgbà Mọ́lẹ̀ lọ́jọ́ tó ti pẹ́. Òṣèré nìkan tún kọ́, Mátàgbà Mọ́lẹ̀ tún wá jẹ́ agbóhùnsáfẹ́fẹ́, lẹ́ni tí ó tún wá gbara èkànkùgbù nínú agbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà jáde. Ta ni mò ń perí? Alhaji Adégbóyèga Ìyẹ̀rú ọmọ Lawan, ọmọ Yanburu Afájá, àlọ́ àṣejù bàbá òjò. Léyìí tí yóò jẹ́ kí ogunlọ́gọ̀ tí ẹ bá pàdé fídíò yìí, kẹ́ lè mọ̀ pé ẹni tó jókòó tó ń sọ̀rọ̀, ó mọ ohun tó ń sọ. Ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí. A bí mi, a wò mí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Títí táwa náà fi dàgbà, tá fi dẹni tó fẹ́yàwó tó ń bímọ nípínlẹ̀ Ọ̀yọ́. Tá bá wá ń sọ̀rọ̀ ọjọ́ orí, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwa náà dáyé tójọ́ mẹ́ta. Mo ti wà lára àwọn senior citizen ní orílẹ̀-èdè Nàìjíríà nípínlẹ̀ Ọ̀yọ́. Tá bá ń sọ̀rọ̀ senior citizen, èmi náà ti wà lára àwọn senior citizen. Ó yé yín. Ọ̀rọ̀ tó ń lọ, mo ti fẹ́ jáde wá ti pẹ́, ṣùgbọ́n irú program báyìí mi ì ṣe rí. Kí n wá sí orí ẹ̀rọ ayélujára báyìí, kí n sọ̀rọ̀ lórí irú tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, ó jẹ́ ìgbà àkọ́kọ́ irú ẹ̀. Ìgbà tí mo ṣẹ̀ tí ń gbọ́ fìrìfìrì ni mo ti fẹ́ jáde wá, ṣùgbọ́n mo wá wò pé ẹ jẹ́ ká fọ́rọ̀ yìí ní sùúrù. Kó mọ́ jẹ́ pé ẹni tí mo fẹ́ sọ nípa ẹ̀ ní tòtò ìgbà tí mo kọ́kọ́ ń gbọ́, kó mọ́ jẹ́ pé àbí ó fẹ́ fi ṣàwàdà, àbí ó fẹ́ kérò jọ kó wo ibi tó fẹ́ da èrò yẹn sí tó bá pẹ́ tó bá yá. Ìkan nínú àwọn ọmọ mi, mo fi ọ̀rọ̀ yìí lọ̀. Òun náà ní daddy, ẹ jẹ́ á ṣe sùúrù. Èmi sì máa ń gbọ́rọ̀ sí èèyàn lẹ́nu, mo gbọ́rọ̀ sọ́mọ mi lẹ́nu. Ṣùgbọ́n ní ìsìn mo ti wá rí wípé bí ti ń lọ yìí, pẹ̀lú tí mò ń rí yìí, ẹni yìí ò ṣàwàdà o. Eléyìí dàbí ẹni pé n tí mò ń rí yìí, bóyá ìpè Ọlọ́run ló kí n pè é, ó dà pé ìpè Ọlọ́run leléyìí fẹ́ jẹ́. Ojú tí mò ń wò yìí, ojú tó serious ni, kì í ṣe ojú tí ó fẹ́ wá ṣàwàdà. Ta lẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀? Òun náà ni Alhaji Dr. Oríyọmí Hamzat. Àkọ́kọ́, Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ tó yọ̀ǹda ògo fún. Ẹlẹ́ẹ̀kejì, ìránṣẹ́ Ọlọ́run kan ni arákùnrin ló jẹ́. Èmi gẹ́gẹ́ bí òṣèré àti agbóhùnsáfẹ́fẹ́, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mí, tẹ́ ẹ ti gbọ́ oríṣiríṣi àwọn programs tí mo ti ṣe rí láwọn iléeṣẹ́ rédíò káàkiri. Ẹ rí pé ètò kan wà ní iléeṣẹ́ rédíò kan tèmi àti ọ̀rẹ́ mi kan jọ máa ń ṣe ńgbà náà tó ní í ṣe pẹ̀lú àwọn òṣèré. Èmi wá jẹ́ ẹni tí máa ń yànnàná ọ̀rọ̀ lórí program ọmọkùnrin yẹn. Ohun tọ́lọ́run wá padà wá gbé jáde ńsìn, tálàájí Oríyọmí jáde wá fún yìí, ó jẹ́ n tí ó ti ń jẹrú àwa ní ọkàn lọ́jọ́ tó ti pẹ́. Nípa pé kí ni? Òṣèré, pèdèpèdè àti àwọn olórin gan pàápàá tí wọ́n jẹ́ olórin, èyíkéyìí nínú olórin, kò bá jẹ́ olórin fújì, kó jó ní jùjú, kọjá alápàlà. Gbogbo wa la ní ẹgbẹ́ tá ń ṣe, ẹgbẹ́ òṣèré, ẹgbẹ́ onípèdèpèdè, ẹgbẹ́ olórin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
mo wá rí mọ̀ wípé àwa tá à ń ṣiṣẹ́ yẹn ìṣe la rí àwọn olóṣèlú gẹ́gẹ́ bí ẹni pé fíìdì tiwọn nìyẹn, fíìdì tiwa làwa wà. Àwọn ìran kan ríra wọn gẹ́gẹ́ bí ẹni pé àwọn làwọn lè máa jẹ oyè nínú òṣèlú. Òṣèré ò wá rí rẹ̀ bí ẹni pé àwọn náà wà lára àwọn tó lè ṣèjọba. Olórin ò rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó wà nínú àwọn tó lè ṣèjọba orílẹ̀-èdè ibìkan. Bẹ́ẹ̀ ni àwọn agbóhùnsáfẹ́fẹ́ wọn fẹ́ẹ̀ ríra wọn bí ẹni pé àwọn náà yẹ ní ẹni àmúyẹ tó lè ṣolórí lórílẹ̀-èdè kan àbí nípínlẹ̀ kan àbí níjọba àbílẹ̀ kan. Mo wá rí fi mọ̀ wípé kí ni máa ń sábà ṣẹlẹ̀? Olórin, òṣèré, pèdèpèdè, àwọn náà ni àwọn olóṣèlú yìí ó kó láti fi ṣe campaign, wọ́n fi wọ́n ṣe ìpolongo ìbò. Ìfẹ́ tí ọmọ aráyé ní sí pèdèpèdè, ìfẹ́ tí ọmọ aráyé ní sí òṣèré, ìfẹ́ tí ọmọ aráyé ní sí olórin, àwọn wàá kó gbogbo ẹ̀ jọ pọ̀ fún àwọn olóṣèlú yìí ni wọ́n fi wọlé ìbò láti ṣèjọba lé wa lórí. Kò wá yà wá lẹ́nu. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn olóṣèlú yìí bá wá wọlé, àtolórin ni o, àtòṣèré ni o, àti pèdèpèdè ni o, ntí máa sábà máa ṣẹlẹ̀ náà ju pé kan pé gómìnà kan fún wọn ní 1 million, wọ́n fún wọn ní 2 million. Ó sì ní iye ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan tí ń bẹ nínú ẹgbẹ́ àwọn iṣẹ́ tá à ń sọ yìí káàkiri gbogbo ilẹ̀. Ọ̀rọ̀ mi ọ̀dọ̀ àwa Yorùbá ló lọ o. Pàápàá jùlọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá lápapọ̀. Mò ń fi eléyìí sọ fún wa wípé gbogbo tí ń jẹ́ òṣèré pátá, gbogbo tí ń jẹ́ pèdèpèdè pátá, agbóhùnsáfẹ́fẹ́ àti olórin tó fi máwọn nǹkan míì tọ́jú ọmọ bọ́ bá jẹ́ akéwì, mo ti kó ọ̀pọ̀ mọ́ àwọn olórin. Oníyẹ̀rẹ̀fà ni ọ́ ni, nǹkan kan ni, mo ti kó pọ̀ mọ́ àwọn olórin. Abẹ́ olórin ni mo kó gbogbo ẹ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló kàwé tó dáńtọ́. Ogunlọ́gọ̀ nínú wa ló jẹ́ pé wọ́n lọ ìlú èbó ṣeré ni. Síbẹ̀ náà àwọn olóṣèlú yìí máa lò wá láti fi ṣe campaign. Kò ní sí ohun àmúyẹ fún ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan tó lóun ń ṣiṣẹ́ yìí. Lénìí nìsín, ogunlọ́gọ̀ òṣèré ni wọ́n ń padà gbé wá sórí atẹ́gùn wípé wọn ò nílé lórí, wọn ò ní mọ́tò, wọn ò ní nǹkan kan tí wọ́n ń ṣe. Àwa sì ń dìbò fáwọn olóṣèlú, à ń ṣe campaign fún wọn. Kí làwọn olórí wa, kí ni wọ́n mú wá sínú ẹgbẹ́ kọ̀ọ̀kan tá à ń ṣe nígbà tí wọ́n bá parí campaign? Owó tí wọ́n bá fún wọn, ó lójú àwọn tí ó lọ síbẹ̀ tí ó lọ bá wọn ṣe campaign. Wọ́n pín owó láàrin ara wọn. Owó tí wọ́n bá pín láàrin ara wọn, kò sanwó ọmọ iléèwé ẹlòmíì nínú wọn. Níbo ni mo wá ń lọ? Ìgbà t'Alhaji Oríyọmí Hamzat tí ọ̀rọ̀ yìí ti ń jáde wẹ́rẹ́wẹ́rẹ́, tí wọ́n ń bí léèrè ọ̀rọ̀ tó ń jẹ́ tún máa ń deny lórí àwọn prógráàmù ẹ̀ kan pé òun ò tí ì sọ pé òun fẹ́ ṣe nǹkan báyìí o, òun ò tí ì, táwọn yẹn ti ń gbọ́ fèrèfèrè ni mo ti fẹ́ jáde wá. Pé kí n sọ fún jọ́nà náà pé Alhaji Oríyọmí, wọ́n fi kíní ṣe àwàdà o. Tọ́lọ́run bá lù ẹ́ pẹ̀lú ipò tí Ọlọ́run gbé Alhaji Oríyọmí dé lénìí, èèyàn kọ́, oògùn kọ́, agbára kọ́, ntọ́lọ́run ó ṣe ní í ṣe. Kò sì ṣe é kọpí. Mo fẹ́ dàbí lágbájá, ò lè dàbí lágbájá. Ọjọ́ orí kọ́, tàgbà kọ́. Bísà tí a ṣe máa ń ṣiṣẹ́ tiẹ̀ ló ń ṣe yẹn. Mo wá ti fi rí mọ̀ pẹ̀lú ibi tó dé dúró báyìí wípé Dr. Oríyọmí Hamzat ó mean business. Ó ṣe kí ni? Mo rí i pé ó mean business. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí o, èèyàn mi mọ Oríyọmí Hamzat ni mí o. Ó mọ̀ mí, mo mọ̀ o. Yàtọ̀ síjọ́ tí Olúbàdàn ń jẹ, Olúbàdàn tó kù yìí, kọ́lọ́run kó fọ̀run kẹ́ wọn, tá a ṣẹ̀ fẹ́ jẹ ìmí yìí, tá a jọ ríra lórí podium ní Mọ̀pó, tá a ti kíra báyìí, àìfojú kanra dì sí i. Kódà ní nọ́mbà tí mo lè pè sí. Ṣùgbọ́n bí àwọn nǹkan wọ̀nyí ṣe ń lọ tí mò ń wò, mo rí wípé Oríyọmí mean business. Oríyọmí kọ́ ló wá gbére ẹ̀ jáde, Ọlọ́run ló ṣetán tó fẹ́ jà fún gbogbo pèdèpèdè. Ọlọ́run ló ṣetán tó fẹ́ jà fún gbogbo òṣèré. Ọlọ́run ló ṣetán tó fẹ́ jà fún gbogbo olórin. Ìdí ni wípé ẹni ọ̀rọ̀ ń dùn, wọ́n ní wọn kì í fi ọ̀rọ̀ lọ̀. Ẹni ọ̀rọ̀ ń dùn l'Alhaji Oríyọmí Hamzat. Ẹni ọ̀rọ̀ ń dùn lèmi tí mo jókòó yìí.
tí mo bá ní kápá àti pé mo fẹ́ di president Nàìjíríà máa jáde wá. Ṣùgbọ́n gbogbo tọ́lọ́ lè ní kóríyọmí ó fi ṣe lọ́lọ́run tí kò fún èèyàn tí ò jẹ alága kánsù, èèyàn tí ò jẹ kánsélọ̀ tó kàn dá iléeṣẹ́ rédíò lẹ̀ tọ́lọ́ sì fàlùbáríkà sí. Ẹ wo iye ìgbésí ayé tí Ọlọ́run ti lo Oríyọmí Hamzat láti rán padà. Ẹ jọ àwọn olóṣèlú tá a dìbò fún tí wọ́n ní constituency lẹ́yìn ọdún mẹ́ta àbọ̀ tí wọ́n bá padà dé pé àwọn fẹ́ ṣe nǹkan kan wọn láwọn fẹ́ ṣe empowerment. Nínú empowerment wọn ẹ jọ èèyàn mélòó ni wọ́n ń ṣe empowerment fún? Empowerment mélòó l'Oríyọmí ti ṣe lẹ́nu iṣẹ́ tílẹ̀ mọ́ láàárọ̀ yìí? Empowerment mélòó l'Oríyọmí ti ṣe látìgbà tí ti ń pèdè sínú afẹ́fẹ́ kó mọ̀ tẹ̀ wá tó di àkókò tó wá da tó dà yìí? Tó bá wá rí bẹ́ẹ̀, mo rọ gbogbo tí ń jẹ́ pèdèpèdè, mo rọ gbogbo tí ń jẹ́ òṣèré, mo rọ gbogbo tí ń jẹ́ gbogbo ẹ̀yin olórin, ẹ̀yin tí Ọlọ́run fún ní iṣẹ́ ọpọlọ ṣe tá a jọ jẹ́ ọmọ Yorùbá kan náà. Bí Oríyọmí Hamzat bá jáde wá tó lóun ó ṣe gómìnà bó ṣe ń jáde yìí, ẹ má jẹ́ kí wọ́n lo divide and rule fún wa o, nítorí pé owó tí ò tó nǹkan tẹ́yìn kan ó gbà láti against Oríyọmí Hamzat kí ọ̀pá àṣẹ mọ́ bọ́ sí lọ́wọ́ léyìí tí Ọlọ́run bá kádàrá wípé inú ẹgbẹ́ tí wọ́n bá ti fún ní tíkẹ́ẹ̀tì tó bá ti jáde, ẹ jẹ́ kí gbogbo ohun tí ń jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ ọpọlọ ká mọ̀ wípé àkókò tiwa ló tó yẹn o. Ibi Ọlọ́run ó sì gbàyọ ló gbàyọ yẹn. Ibi tọ́lọ́run fẹ́ bá yọ sí wa pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ tiwa. Mo tún wá ń fi ìyẹn sọ fún gbogbo àwa tájọjọ́ ọmọ Yorùbá ní ìpínlẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá wípé tó o bá jẹ́ pèdèpèdè àbí òṣèré tó o dáńtọ́ tó o kàwé tí gbajúmọ̀ ẹ tó bẹ́ẹ̀ kò sí tó dí ọ lọ́wọ́ láti jáde o. Nǹkan kan ò dí ọ lọ́wọ́ láti jáde. Ọ̀rọ̀ kan tí ń fi kásẹ̀ rẹ̀ lẹ̀ tẹ́ fi mọ̀ wípé a nílò irú àwọn èèyàn báyìí. Ó sì tákòókò tó yẹ kí gbogbo wa ká dìde. Ó ní wípé Alhaji Yemkem, gbogbo wa la mọ ẹni tó ń jẹ́ Yemkem, Alhaji Ayẹni. Èmi ò sí ńbẹ̀ o. Ìkan nínú àwọn pèdèpèdè àgbà pèdèpèdè kan ló ń sọ láàyè ibi tí mo jókòó sí ńjọ́ kan. Wọ́n wá ń sọ láàrin ara wọn pé ẹ wá gbọ́n tí a ní Yemkem sọ. Mo bá jókòó, kí ni Yemkem sọ? Wọ́n ní àwọn pèdèpèdè yóò ti máa yá àwọn tí wọ́n jẹ́ ọ̀gá tiwa báyìí o. Tó bá jẹ́ pé tòótọ́ làlájì Ayẹni Yemkem ló bá sọ̀rọ̀ yẹn. Wọ́n ní wọ́n lọ bá wọn pé wọ́n fẹ́ ṣènáwó kan bóyá wọ́n fi wọ́n ṣe bàbá ẹgbẹ́ àbí nǹkan kan. Ẹnu àwọn yẹn ló ti dùn. Wọ́n wá ní ìgbà tí ọ̀rọ̀ kan Yemkem tí wọ́n gba microphone. Wọ́n ní Yemkem wá dáhùn sọ wípé ẹ̀yin pèdèpèdè yìí táwa bá ṣe product tá a fẹ́ polówó ẹ̀yin la lò. Á gbé jíngù fún yín, á gbé polówó fún yín, á sanwó airtime fún yín lórí rédíò kẹ́ mọ́ fi bá wa polówó àwọn product tá à ń tà. Ẹni ò lówó tó bẹ̀rẹ̀ láti kọ̀rọ̀ yàrá tó bá ti wá gbé báyìí ẹ fi ti yín gbé lárugẹ. Nǹkan yóò dẹ̀ di ìtẹ́wọ́gbà lọ́wọ́ gbogbo ọmọ aráyé. Ṣùgbọ́n kò ya òun lẹ́nu o wípé àwọn tí àwọn ò jẹ́ nǹkan kan táwọn kàn ní product tẹ́ ẹ báwọn polówó táyé wá tẹ́wọ́gbà táwọn fi jẹ́ èèyàn náà lẹ́ẹ̀ padà wá mọ́ tọrọ owó lọ́wọ́ àwọn pé ọmọ yín fẹ́ sanwó school. Náà lẹ́ẹ̀ mọ́ padà wá tọrọ owó lọ́wọ́ àwọn wípé ẹ̀rọ owó lé wọ́n lé yín lé. Àwọn náà làwọn máa ra mọ́tò sí yín nídìí. Èéṣe tó jẹ́ pé ọpọlọ tọ́lọ̀ ń fún yín yẹn tẹ́ ẹ fi ń báwọn èèyàn polówó tí ayé fi ń tẹ́wọ́ gba tí wọ́n ń tà yẹn, kí ló dé tẹ́yìn náà ò fi dá nǹkan kan lẹ̀ kẹ́ ẹ lu ọpọlọ yẹn fún ara yín? Ìmọ̀ bóòtọ́ ni bírọ̀ ni o. Ṣùgbọ́n ìkan nínú àwọn pèdèpèdè ló ń sọ, stúdíò kan ni mo wà tán ti dá ọ̀rọ̀ yẹn lẹ̀. Ìkan nínú àwọn tá a jọ wá jókòó wá ń sọ pé mọ́tàgbà mọ́lẹ̀ ẹ̀ sínú wọn torí pé tọ́lọ́run bá dé tó bá fún àlùbáríkà síṣẹ́ yín ọpọlọ tí yín yà sí ìgbà ọ̀nà àpòlámì o, àlùbáríkà yẹn ni à ń retí báyìí. So ìdí wá nìyẹn tó bá jẹ́ pé ọ̀rọ̀ yẹn bá jẹ́ òdodo tí ọ̀pọ̀lọpọ̀ pèdèpèdè sì ń bẹ́ńbẹ̀ lọ́jọ́ náà lọ́hùn, kò wá yẹ ká rí pèdèpèdè kan, òṣèré kan, olórin kan tí ó wàá tako wípé Alhaji Abdulrahman, Dr. Abdulrahman Oríyọmí Hamzat
ó ṣe jáde fún ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Àmọ̀ràn mi kan ni fún Alhaji Oríyọmí, mo fi Ọlọ́run ọba bẹ́ẹ̀, bó o ṣe ti ní lọ́kàn yìí má yí ọkàn kúrò ńbẹ̀ o. Àwọn èèyàn nígbẹ́kẹ̀lé nínú ẹ nítorí pé ọlọ́rọ̀ àbètí dìdì, mo mọ̀ pé oríṣiríṣi ìwọ náà ti máa gbọ́. Àwọn kan sọ pé irọ́ ó fẹ́ kérò jọ ni, yóò wá dà sẹ́yìn olóṣèlú kan, oríṣiríṣi. Èmi kò ní ẹni tí wọ́n mọ̀ sọ àsọbánu, mo ti gbọ́ sétí mi, wọ́n ní ó ń bá wọn kérò jọ ni, yóò wá kó sẹ́yìn àwọn olóṣèlú kan. Mo ní ṣó lè jẹ́ bẹ́ẹ̀ sá? Ṣùgbọ́n pẹ̀lú tí mò ń rí, àti ìjọ sọ̀rọ̀ báyìí ní ọ̀kan òjọ̀kan kájọ jókòó dojúkojú, àmọ́ mo ṣe ní àdúrà wípé Alhaji Abdulrahman Oríyọmí Hamzat tí Ọlọ́run ń lò fún gbogbo mẹ̀kúnnù lọ́wọ́lọ́wọ́ báyìí, èmi ò ṣe yìí láti fi tọrọ owó àbí láti fi tọrọ nǹkan kan o, ṣùgbọ́n gẹ́gẹ́ bí òṣèré àti agbóhùnsí afẹ́fẹ́ tí ọ̀rọ̀ ń ká lára ni mo fi ń ṣàdúrà wípé ọba tó láyé tó lọ́run, ọba tí máa ń fi ọba jẹ, yóò gbé ọ débẹ̀. Ẹ wá rí, ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn, kò ní dúró. Mo tún ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Dr. Oríyọmí Hamzat tó lóun fẹ́ ṣe gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Inú fídíò mi tó ń padà bọ̀, a dúpẹ́ lọ́wọ́ àwọn olóṣèlú kan tí àwọn mọ rírì tí wọ́n ń pè ní òṣèré, tí ó jẹ́ pé wọ́n bá òṣèré jẹ, wọ́n bá wọn mu, wọ́n sì ń fẹ́ ìlọsíwájú àwọn òṣèré. Ọ̀rọ̀ jẹyọ lórí ìyẹn náà, ọ̀rọ̀ jẹyọ lórí ìyẹn náà nínú fídíò mi tó ń bọ̀, tí màá ti dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà kan tí wọ́n fún àwọn òṣèré nípò nínú ìṣèjọba wọn.